A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Lillahi ma fi samawati wa ma fil ardi. Wa in tubidu ma fi anfusikum aw tufu yuhasibukum billahu fayaghfiru liman yasha'u wa yuhasibu man yasha'u wallahu ala kulli shay'in qadir. Ẹ jẹ́ n kọ́kọ́ kẹ́lẹ́wọ̀ ọba Zatira Amadi ọba tó dá wa sáyé ká tó mọ kí gbogbo àwọn tó lọ́wọ́ bá kí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n ń bẹ níkàlẹ̀ ọmọ àbárí ìyàmọ̀ o. Ẹ jẹ́ n kọ́kọ́ kí Ọlọ́run ọba bọ́lọ́run bá ń bẹ lára rẹ̀ ìwọ náà bá ń gbé títóbi fọ́lọ́run ọba sọ pé Allahu Akbar. Allahu Akbar. Ẹgbọ́n ta ló sọ pé yányán tán nílùú Ìlọrin ọmọ bàrámà yányán ò lè tán o nílùú Álímì torí báwọn kan ṣe ń lọ làwọn kan ń dé. Ẹgbọ́n ta ló sọ pé yányán tán nílùú Ìlọrin ọmọ bàrámà yányán ò lè tán o nílùú Álímì torí báwọn kan ṣe ń lọ làwọn kan ń dé. Bàbá wa kú kálẹ̀ ní ibẹ̀ yẹn o nítorí àsìkò kájẹ ní pẹ́ńpẹ́. Bàbá wa ìmáàmù Aligambari fún gbogbo ìlú Ìlọrin Ọlọ́run jẹ́ kárí bàbá wa pẹ́ tó bá wọlá Muhammadu ọmọ Amina pẹ̀lú bàbá títí wa bàbá wa olóríire tí n bá ti wíwá káyọ̀ ọmọ bari ìyàbọ̀ ó ṣe dédé Ọlọ́run kágbárí gídò mọ́ pẹ̀lú ìdásọ́lá tí o pẹ̀lú Ṣéhù Sùlẹ́ìmánà ilé ìyá ẹ̀yìn òdì gbogbo kú mùsùlùmí kọ̀lọ́ńkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Maulana Sheikh Muhammadi Al-Hamowy ìgbọ́ntẹ̀wí Ọlọ́run tó rán Muhammad níṣẹ́ sí gbogbo ayé. Bàbá wa Amaawy kò padà kò sì jẹ́ kí Muhammad kó sọ́wọ́ ayé. Bàbá wa Sheikh Muhammad Ọlọ́run ọba òun ló rán yín kó má padà kó má ṣe jẹ́ kẹ́kọ̀ọ́ sọ́wọ́ ayé. Ìjẹ́ni Ọlọ́run kò sí fẹ́ nìkan àfẹ́ni tó bá mọ́ mímọ́ tí mò ń sọ tẹ̀mí tara ìyẹn lójoojúmọ́ kájí sí Ọlọ́run pẹ̀lú òdodo ká tún ṣe mímọ́. Ọlọ́run ló bùn bàbá wa o Amaawy àpadà sí ibú má jẹ́ kó kàn yín ẹ̀ bá mi sámi àmì yín dà. Àmín. Òkè mẹ́wàá kan bẹ̀ tí mo fẹ́ fi ṣàdúà màá fi ṣépè lé gbogbo ọ̀tá bàbá títí wa tí n bá ti ń wókè yẹn ẹ máa sọ pé ìyẹn là kọ́kọ́ ẹni tí ó bá ti wí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fura sí i. Òkè mẹ́wàá kan bẹ̀ ọmọ ẹ̀bárí ìyàbọ̀ o òun ni ká fi ṣépè lé gbogbo ọ̀tá bàbá wa Amaawy. Òkè òsè ìyẹn là kọ́kọ́ wẹ̀gbẹ́ rẹ̀ ẹni tí ó bá ti wí. Òkè òsè ìyẹn là kọ́kọ́. Òkè òyì ìyẹn lẹ́kejì. Òkè àndì ìyẹn lẹ́kẹta. Òkè kéré ìyẹn lẹ́kẹrin. Òkè lélè ìyẹn lẹ́karùn-ún. Òkè agodi ìyẹn lẹ́kẹfà. Òkè bò ìyẹn lẹ́keje. Òkè súnà ìyẹn lẹ́kẹjọ. Òkè sobi ìyẹn lẹ́kẹsàn. Òkè kúra ìyẹn lẹ́kẹwàá. bàbá gbogbo ọ̀tá àyìn látòkè délẹ̀. Òkè kúra nìkan kó wọn lọ. Òkè kúra nìkan máa kó wọn lọ. Òkè kúrò nìkan máa kó wọn lọ. Bàbá gbogbo ọ̀tá ẹ̀yìn látòkè délẹ̀. Òkè kúra nìkan. nìkan máa kó wọn lọ. gbogbo ọ̀tá ẹ̀yìn láti
òkè ẹ gbọ́ kò yí sí tọ́lọ́hùn bá fi rán yàn kéèyàn àbáni ẹ wá tọ́lọ́hùn bá fi rán yàn kéèyàn má wulẹ̀ jẹ́ ìdílé náà fẹ́ wí gbogbo kò yí sí labẹ́ka thani bismillah. Bismillah labẹ́ka thani second labẹ́ka.